Second National Adire Festival. What's going on here? You know when I see people that are doing well, I say, oh, you are doing well. I'm here to specially let you know that the second National Adire Festival is happening on the 14th, 15th, and 16th of November 2024 at the June 12th Cultural Center, Kuto, Abeokuta. Trust me, it's going to be fantabulous. Lot of beautiful musical performance, drama, comedy, dance, games competition where you can win fantabulous gifts. You get it now? There will also be a direct showcase. You get it now? Trust me, it will be fantabulous. Who knows? Freaky daddy might be there. Daddy wa might be there to say, alright, or maybe I'll bring mommy wa. We'll come and buy a dire. You're doing well. Mo tún kí yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé ẹ mọ̀ pé mo máa ń sọ pé ẹ̀yin lèèyàn wà lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Aṣọ àdìrẹ tẹ́ ẹ ti máa ń rí lórí ìkànnì wa ọ̀pọ̀ máa ń pè mí wọ́n á ní Tóbi Fásùgbà àwọn mọ̀ fẹ́ràn àdìrẹ ọrùn rẹ o ta ló ń ṣàgbéjáde ẹ̀ àwọn rèé èyí ni mo fi ń kí yín níbi tẹ́ ẹ ti wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ní dédé àsìkò yìí mo mú ọ̀rọ̀ Second National Adire Festival wá fún yín ṣùgbọ́n Yorùbá ló ní ọwọ́ gẹ́gẹ́ ní síwájú ijó kí ló kọ yín fáwọn tó ń wò yín sàmà. Ẹ ṣeun ọ̀gbẹ́ni Tóbi Fásùgbà. Orúkọ mi ni Dr. Lizzy Adébólújọ. Mi ni olùdarí mo sì ń ṣe agbátẹrù fún National Adire Foundation níbi tí a ti ń ṣiṣẹ́ takuntakun láti rí i pé àṣà wa kò parun pàápàá jùlọ lórí aṣọ wa tó jẹ́ àdìrẹ. Èyí tó bí kinní ṣe ń pòǹgbẹ lọ́kàn wa òun ló jẹ́ ká wá láti ṣe àgbékalẹ̀ National Adire Festival. A dúpẹ́ lọ́wọ́ Olúwa pé a ṣe àṣeyọrí lọ́dún tó kọjá àdúpẹ́ ọjọ́ náà pàápàá kò ọdún kejìlá tó ń ṣe a dúpẹ́ lọ́wọ́ Olúwa a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tó ń bá wa tẹ́wọ́ gbà pàápàá jùlọ gbogbo àwọn olólùfẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ tó ti jẹ́ wípé wọ́n ti kàn sí wa lọ́nà kan àbí òmíràn. Ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi nìyẹn àti bí mo ṣe jẹ́ ní kíkún. tó ẹ ṣeun púpọ̀. Second National Adire Festival kí ni tó rú yín sókè láti sọ pé nígbà tẹ́ parí ìta àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ló tún kàn torí a mọ̀ wípé kò sí ohun tí èèyàn ń ṣe láyé tí kò kí ń nípèníjà tiẹ̀ nígbà tẹ́ parí ìta àkọ́kọ́ ó ṣeé ṣe káwọn ìpèníjà kan ti yọjú kí ni tẹ́ lè sọ lórí eléyìí. Òdodo ni pé kò sí nǹkan téèyàn dáwọ́lé tí kò ní ìpèníjà. Àwa ní sọ pé nítorí pé ìpèníjà wà a dáwọ́ dúró lórí nǹkan tá a fẹ́ ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ìbẹ̀rẹ̀ kò ń ṣe oníṣẹ́ àfẹni tó bá forí tì dé òkun ṣùgbọ́n àwọn iṣẹ́ kan wà pàápàá jùlọ iṣẹ́ ìlú iṣẹ́ pé à ń ṣe ìrànwọ́ ìpín lópin ṣe fi fún àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ ni nǹkan tó dẹ̀ jẹ́ ìgbọ́kànlé wa àti ìgbàgbọ́ wa ní National Adire Foundation ni foundation tá a dá sílẹ̀ fún gbogbo èèyàn láti kọ́wọ́ tì láti rí dájú wípé ìfìdí àṣà wa múlẹ̀ yìí àṣà wa ò parun kò sì ní títí. Lóòótọ́ tá a bá wò ó bí mo ṣe máa ń ṣe àkàyé fún àwọn èèyàn nítorí pé à ń jẹun eyín gé àwọn jẹ ká yọ àwọn kúrò lẹ́nu àbí ká ká eyín pé kó má jẹun mọ́ a tún rẹ́ padà náà wọ́n á tún rẹ́ padà wọ́n á tún jẹ jẹun nínú ìpèníjà pọ̀ pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n téèyàn bá kọ́kọ́ ń fi ìpèníjà ṣáwájú ètò tó fẹ́ ṣe ó lè má tẹ̀síwájú rárá. A fi ìpèníjà sílẹ̀ à ń mú wọn lọ́wọ̀ọ̀wọ́ à ń wò wípé báwo la ṣe lè ṣe lé báwo la ṣe lè mú ilé yìí kúrò ṣùgbọ́n mo gbọ́dọ̀ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ pé nígbà tá a jáde ní ọdún tó kọjá ọ̀pọ̀ ló ní tàbí ṣùgbọ́n ṣé ó fẹ́ ṣeé ṣe ṣé lóòótọ́ làwọn ẹni yẹn sọ
ṣùgbọ́n ìgbà tí àwọn èèyàn ti rí ẹ̀rí tán dẹ̀ rí ìdánilójú tán rí àfihàn nǹkan tá a ṣe àti àwọn èèyàn tán nífẹ̀ẹ́ pé àṣà wa lélẹ́yìí kò gbọdọ̀ parun, àti ń rí ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn bí kò tiẹ̀ já sí nípa fífi owó ràn wá lọ́wọ́. Ará àwọn èèyàn tán farajì pé àwa náà fẹ́ tẹ̀lé yín o, kí la lè ṣe, ṣé ká bá yín gbé gbágbá wò. Tá bá dẹ̀ ti ń ṣèyẹn, ibi tó yẹ kéèyàn ti ná ẹgbẹ̀rún kan tó ti rí èèyàn kan tó fẹ́ sọ pé ok èmi á mú iye kan lápò tèmi màá ṣe, ẹ má wọrí, ọ̀rọ̀ náà ti yanjú bọ̀ nìyẹn. So ní ọdún yìí a dúpẹ́ lọ́wọ́ Olúwa pé ó fi àwọn èèyàn jíǹkí wa wọ́n ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ láti tún jẹ́ kárí wípé ọdún yìí náà ó máa dùn bí ti ọdún tó kọjá lọ. Ṣeun, a rí i pé nígbà tí ẹ gbé ọ̀rọ̀ àdìrẹ yìí tẹ túbọ̀ gbé sókè tán tẹ ní dandan First National Adire Festival kó wáyé, second one náà láàrin àsìkò yẹn èmi ní àwọn àkíyèsí kan tó ṣeéṣe kí àwọn míì má tíì ní nípa bẹ́ẹ̀ ṣe ń kọ́ àwọn míì káṣà yẹn má parẹ́, ẹ rú wọn sókè. Kí lẹ rí lórí ẹ̀ tí ẹ fi ní kẹ́ ṣerú ẹ̀? Ẹ ṣeun lórí ìbéèrè tẹ́ béèrè yẹn. Ṣe rí Àṣàní Ànàdùkẹ́ Foundation a gbé kalẹ̀ láti ṣe ìfìdímúlẹ̀ àṣà wa. Àti ẹ̀ mọ̀ wípé a máa ní ìpèníjà pé àwọn aláyédèrú wọn máa kọwọ́ bọ inú iṣẹ́ àdìrẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà máa ń bi mí, wọ́n máa ní báwo lẹ ṣe fẹ́ ṣe, báwo lẹ ṣe máa gbógun ti àwọn aláyédèrú. Màá wá rẹ́rìn-ín, màá ní pé téèyàn bá fẹ́ ṣe àṣeyọrí nínú iṣẹ́ kan, nínú òwò kan, gbogbo àṣeyọrí kọ́ ló nílò pé ká dojú ìjà kọra wa. Ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí àti ọ̀nà àṣeyọrí tó rọrùn jù òun ni pé kéèyàn ṣe àfikún, kéèyàn mú àfiyẹ kún inú iṣẹ́ tó ń ṣe. Ìyẹn ni àwọn olóyìnbó sọ pé adding value to whatever you are doing. So tí ẹ bá rí nǹkan kan tó fẹ́ mú ìpèníjà wá, ẹ lọ sórí bọ́ọ̀dù yín, ẹ lọ wò pé kí làwọn nǹkan tí mo lè ṣe tó máa yàtọ̀ sí nǹkan táwọn ẹni yìí ń ṣe, tó máa lè jẹ́ kí tèmi kó borí láì jẹ́ pé ó mú jà wá. Ara ètò yẹn òun làwa rò wípé empowering youths and women, ká kó ọ̀pọ̀ èèyàn wọnú iṣẹ́ yìí, kó má jẹ́ pé ìwọ̀nba, torí àwọn ìyá tán bẹ̀rẹ̀ iṣẹ́ yìí gbogbo wọn ti ń dàgbà, ó ti ń rẹ̀ wọ́n. So yẹn làá fi wá rò pé ká bá kó àwọn ọ̀dọ́ wọlé àti àwọn obìnrin tí wọn ò tí ì dàgbà jù, tọ́jọ́ orí wọn ò tí ì lọ sókè, ká bẹ̀rẹ̀ sí kó wọn níṣẹ́ yìí. Èyí tó fi jẹ́ pé bóyá èèyàn kan ló wà ní ìletò kan tó wá di pé à ń rí èèyàn mẹ́wàá ní ìletò kan. Ṣé mọ̀ pé tẹ bá ti rìn sọ́tùn, tẹ rìn sósì, tẹ bọ́ síwájú, tẹ bọ́ sẹ́yìn, tẹ rí pé ibi tán ti ń ṣàdìrẹ lẹ̀ ń rí, ó ti ń fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn. Ó dẹ̀ máa mú ìmúgbòòrò bá iṣẹ́ yìí. Ìyẹn tó wá fi jẹ́ wípé á wá di mímọ̀ àmọ̀dájú fáwọn èèyàn tó ń ti lè ṣe wípé eléyìí o, ògidì rèé o, ayédèrú rèé o. Ìyẹn ni àwọn olóyìnbó ní the more the merrier. Bá bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe máa yẹ wá sí. Kò dẹ̀ sí kò sí òpin nínú iṣẹ́ àdìrẹ nítorí iṣẹ́ ọnà làdìrẹ. Ọ̀tọ̀ ní nǹkan tí mo máa kọ́ yín, bí mo ṣe ń kọ́ yín, òye ìmí á tún ti máa wọlé bí mo ṣe ń sọ fún yín yẹn, tó jẹ́ pé àwọn ọmọ mi wà tàbí kọ́ tó jẹ́ pé ká tó fọwọ́ ẹ̀ hàn wọ́n báyìí, àwọn nǹkan tó máa gbé kalẹ̀ gan-an. In fact, ó jọ mí lójú ìgbà tá a ṣe pre-festival activities wa, àwọn ọmọ tán ṣe ìdíje lórí ṣíṣe àdìrẹ, mo kàn ń wòye pé ṣé pé ọ̀nà tó tó yìí ó sì wà lórí àwọn ẹ̀dá. Ìyẹn ló ṣe jẹ́ pé ó jẹ́ nǹkan ìdùnnú fún wa, ó dẹ̀ jẹ́ nǹkan tó mú wa lọ́kàn pé a gbọ́dọ̀ kó àwọn èèyàn sínú kíní kán lè fi ẹ̀bùn tí Ọlọ́run tó ti fi sí wọn nínú, wọ́n lè ṣe àfihàn ẹ̀ nípasẹ̀ àṣà ìbílẹ̀ wa. Àti pàápàá jùlọ ní Àṣàní Ànàdùkẹ́ Foundation, a kọ́ wọn ládìrẹ nìkan, because a fẹ́ kí àdìrẹ wa ó jẹ́ ohun ìtẹ́wọ́gbà gidi káàkiri àgbáyé. À ń pè àwọn nǹkan kan ní value addition chains. Ìyẹn ni pé àfikún sínú aṣọ àdìrẹ, aṣọ àṣà wa. A ṣe ní táì táwọn alákọ̀wé lè dè mọ́rùn lọ síbi iṣẹ́.
à ń kọ́ àwọn èèyàn wọ́n ṣe ń fi ṣe báàgì, fi ṣe bàtà, fi ṣe àǹfààní, súùtù náà wà, fi ṣe oríṣiríṣi súùtù náà wà, so fi ṣe duvet lóríṣiríṣi. Èmi ní èyí tá à ń tẹ́ sórí ibùsùn o, èyí tá à ń fi rọ ẹ̀yìn, èyí tá à ń fi rọ ọrùn, lóríṣiríṣi là ń kó. ìgbà tá tiẹ̀ dọ́dọ̀ yín gan rí pé gbogbo sílì yín àdìrẹ ni, bẹ́ẹ̀ ni ilẹ̀kùn àdìrẹ ni. ọ̀nà ìmíì tún nìyẹn pé for interior decorations fún gbogbo àwọn ilé ìjọsìn tó jẹ́ pé agbègbè yín ìjọba lè ní ariwo yín pọ̀ o, a ti ṣe ọ̀nà, a ní ọ̀nà tó yẹ pé a lè fi àdìrẹ tàbá a fi ṣe ọ̀ṣọ́ ní ojú kan, a tún serve as soundproofing system. A serve as soundproofing system tó yẹ pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe nínú ilé á dúró nínú ilé lẹ́yìn ìgbà tá a bá ṣe tán. Ṣùgbọ́n àwọn èèyàn náà tó bá wọlé nǹkan ọ̀ṣọ́ náà máa ní àwọn rí. So ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ oríṣi iṣẹ́ ọwọ́ òun ni à ń kọ́ àwọn èèyàn fún àdìrẹ. Ìyẹn túmọ̀ sí wípé àǹfààní ńlá gan ni fún àwùjọ wa lónìí. Inú wa sì dùn, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé yín kalẹ̀ fúnrú ètò yìí. Second National Adire Festival àti oríṣiríṣi àwọn èèyàn tán ti ń jáde lọ́tùn lósì, kódà Mr. Marcaroni gan ti jáde. Are you there? What's going on here? You know when I see people that are doing well, I say, oh, you are doing well. I'm here to specially let you know that the second National Adire Festival is happening on the 14th, 15th, and 16th of November 2024 at the June 12 Cultural Center, Kuto, Abeokuta. Trust me, it's going to be fantabulous. Lot of beautiful musical performance, drama, comedy, dance, games competition where you can win fantabulous gifts. You get it now? There will also be Adire Showcase. You get it now? Trust me, it will be fantabulous. Who knows? Freaky daddy might be there. Daddy wa might be there to say, alright, or maybe I'll bring mommy wa, we will come and buy Adire. You're doing well. Wọ́n ní àwọn gan wà ń bẹ̀, àwọn gan gbé mọ́mì yín wá. Mọ́mì wa àwọn náà fẹ́ wá ra àdìrẹ fún mọ́mì wa. Tọ́ wọ́n láwọn ń bọ̀ níjọ́ yẹn, àtàwọn èèyàn míì jankan-jankan, kódà bàbá Tunde Kelani, àtàwọn èèyàn míì tí a lè dárúkọ tán káàkiri gbogbo àgbáyé ni wọ́n ń bọ̀ fún Second National Adire Festival. Tọ́ àwọn èèyàn míì wò lẹ tún ń retí yàtọ̀ sí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn? Ọ̀pọ̀ là ń retí o, kódà ọ̀gbẹ́ni Tóbi. Nǹkan tí màá ní ìbéèrè tẹ̀bí ní mo máa dáhùn, ṣùgbọ́n màá rọ gbogbo àwọn tó ń gbọ́ wa, lọ́mọdé ni o lágbà ni o, tọ́mọdé bá ń gbọ́ kó fètè sílẹ̀, àwọn àgbà tán bá ń gbọ́ kán sọ fún àwọn ìwé pé nǹkan tó tọ́ tó tọ̀nà ká fi gbogbo ara ṣe, nítorí tá a bá ti fi gbogbo ara gbogbo ipá wa ká fi ṣe, àárín àwọn èèyàn tó máa gbárùkù tiwa máa bá wa gbé. This Second National Adire Festival ó kọjá bá ṣe rò ó. Lákọ̀ọ́kọ́ a ní àwọn àjọ kan tán gbárùkù tiwa tán dẹ̀ ti sọ wípé ó kéré jù a gbọ́dọ̀ kọ́ èèyàn 100. Bẹ́ẹ̀ ni ó kéré jù èèyàn 100 ní bọ́n ṣe ń ṣe àdìrẹ fún gbogbo ọjọ́ tá fẹ́ fi ṣe àjọ̀dún yìí. Àti ní gbàgede ibi tí a ti pèsè sílẹ̀ táwọn èèyàn máa débẹ̀, wọ́n máa rẹ́gísítà forúkọ sílẹ̀, wọ́n á dẹ̀ wà ńbẹ̀ látàárọ̀ di ìrọ̀lẹ́ tí wọ́n máa kó wọn. Àwọn àjọ yìí ti wá ṣe ìpèsè aṣọ ní o, aró ní o, kẹ́míkà ní o, gbogbo nǹkan tó máa lò tó máa fi kọ́ wọn ó ti wà ńbẹ̀ tá máa fi kọ́ wọn. Lẹ́yìn tá a bá kọ́ èèyàn 100 yìí láàrin àjọ̀dún, wọ́n á sọ wípé àwa ṣa àwọn tá a gbóríyìn fún pé àwọn eléyìí wọ́n ṣe bí ẹni pé kinní ìhùn wọn, a máa wá ṣa 50 of them, 50 èèyàn la máa ṣa. Wọ́n máa wá sí facility center wa, a máa kọ́ wọn ní oṣù 3, a máa kọ́ wọn délẹ̀ wọ́n máa mọ tìfún tẹ̀dọ́ bọ́n ṣe ń ṣe àdìrẹ. Gbogbo nǹkan tán tún máa lò náà láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn fún odindi oṣù 3 yẹn, àwọn àjọ yìí náà wọ́n ń gbárùkù tiwa láti pèsè ẹ̀. Kò wá dúró síbẹ̀. Lẹ́yìn tá a ṣe First National Adire Festival, gbogbo ojúlówó wa, gbogbo àwọn èèyàn náà rí wa. Àwọn àjọ kan tá à ń pè ní NAPTEP tó ń ṣe agbátẹrù ìdánwò fún àwọn ilé ẹ̀kọ́ technical colleges, wọ́n ti wá síbí, wọ́n ti wá ṣe àyẹ̀wò facility center wa, gbogbo nǹkan tá nílẹ̀, wọ́n dẹ̀ ti gbé òṣùbà káre fún wa pé a lè máa ṣe ìdánwò fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìlànà. Èyí já sí wípé curriculum wa àti syllabus NAPTEP òun la fi máa kọ́ àwọn ọmọ ní facility center wa. So àwọn tán bá ti wá síbí tán kẹ́kọ̀ọ́ àdìrẹ tán, wọn ò ní gba ìwé mọ́yege
lọ́wọ́ Àṣàní Àdùkẹ́ Foundation nìkan, but wọ́n á tún wá gba wọ́n á jókòó fún ìdánwò NABTEB, wọ́n á gba ìwé mọ́yege, ìwé yìí tó jẹ́ pé ó lè gbé wọn lọ sí ilé ẹ̀kọ́ gíga láti tẹ̀síwájú lórí ẹ̀kọ́ àdìrẹ. Pàápàá inú mi dùn láti sọ wípé mo ní àǹfààní láti wà nínú àwọn tó mójútó ìlànà bá ṣe fẹ́ máa kọ́ ẹ̀kọ́ àdìrẹ ní technical colleges ní Ogun State tí ìjọba ti fi òǹtẹ̀ lù pé ókè o, ọmọ tó bá ṣe tán tó parí secondary school, iṣẹ́ wo ló fẹ́ kọ́, ilé ìwé wo ló fẹ́ lọ, technical ni mo fẹ́ lọ, iṣẹ́ wo ló fẹ́ kọ́ bẹ́ẹ̀, àdìrẹ ni mo fẹ́ kọ́, tó jẹ́ pé ní ìlànà ti ìjọba tó dẹ̀ jẹ́ pé a gba certificate. So ní báyìí ọmọkọ́mọ tó bá ti wá síbí pẹ̀lú àjọṣepọ̀ tá a ti níyẹn, a ṣe ìdánwò ti ìjọba, a gba certificate NABTEB. Òun ṣe pé èèyàn kàn lè fi wọ ilé ẹ̀kọ́ gíga nìkan. Jáde ní ìlú yìí lọ sókè òkun, o lè ṣe kí ni wọ́n ń pè ambassador, aṣojú ìlú yìí, aṣojú ìlú, because NABTEB certificate is recognized even outside the country. So àǹfààní ńlá ló jẹ́, à ń lórí pé a gbé ìgbésẹ̀ pé à ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́, à ń fi agbára ró wọn nípa kíkọ́ wọn ní iṣẹ́ ọnà àdìrẹ àti oríṣiríṣi nǹkan tá a lè fi àdìrẹ ṣe, òun ló ń sún wa síwájú. Inú wa dẹ̀ dùn wípé àwọn èèyàn mọ rírì ẹ̀. Àwa ń rọ àwọn ọ̀dọ́, rọ gbogbo àwọn èèyàn tó ń gbọ́ báyìí, ẹ má jẹ́ ká sọ wípé kò sí iṣẹ́, ìjọba ò ṣe kinní kan. Bí ìjọba ṣe ń ṣe ìtagbára wọn ká, àwa náà gẹ́gẹ́ bí àkójọpọ̀ Àṣàní Àdùkẹ́ Foundation, àwa náà ń ṣe tiwa láti ran ìlú lọ́wọ́, láti ran ìjọba lọ́wọ́ nínú iṣẹ́ ìlú àti láti rí pé ọrọ̀ ajé wa tẹ̀síwájú. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, láti fi ìdí àṣà wa múlẹ̀ gẹ́gẹ́ bí theme ọdún yìí tó ti sọ wípé nípa fífi ìdí àṣà wa múlẹ̀ o, à ń ṣe ìrànwọ́ fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin láti fi ìdí àṣà múlẹ̀ àti láti jẹ́ ẹni tó dá dúró nínú ọrọ̀ ajé. Ìyẹn ni wípé empowering youth and women for economic viability. Ẹ ṣeun púpọ̀. Ẹ tiẹ̀ ti dáhùn ìbéèrè mi, torí ìyẹn túmọ̀ sí pé àwọn àjọlájọ náà ń bọ̀ yàtọ̀ sí àwọn ọ̀tọ̀kùlú ìlú. Bẹ́ẹ̀ ni, àìmọye ọ̀tọ̀kùlú mélòó la fẹ́ dárúkọ tán, pàápàá jùlọ bàbá wa ọba Olowu of Owu Kingdom, ọba Saka Adélọ́lá Mátẹ̀mílọ́lá. Àwọn náà jẹ́ ìkan nínú àwọn ọba aláyé tó yẹ pé wọ́n fi àṣà ṣeré. Oríṣiríṣi ìrànwọ́ náà ń ṣe lórí àṣà, lórí. Kódà tọdún tó kọjá gan. Tọdún tó kọjá wọ́n wà pẹ̀lú wa, pẹ̀lú àwọn olórí wọn. Bẹ́ẹ̀ náà lọ́dún yìí náà wọ́n ti tún sọ pé ká máa lọ, àwọn wà lẹ́yìn wa. Bàbá Tunde Kelani, kódà tí àwọn èèyàn bá ti ń wo pọ́nrán wa ní orí ayélujára, ẹ ti rí oríṣiríṣi lórí ti bàbá lórí ti bàbá bọ́n ṣe dúró tì wá, àti mọ̀ wípé bàbá TK, nǹkan tó bá ti jẹ́ àṣà, tẹ bá gbóúnjẹ sílẹ̀, tẹ bá gbàṣà sílẹ̀, àṣà ni bàbá máa kọ́kọ́ gbé kan tó ṣẹ̀ bẹ̀rẹ̀ pé kílẹ̀ fi síbẹ̀ yẹn. So a dúpẹ́ lọ́wọ́ wọn fún ìrànlọ́wọ́ ńlá tí wọ́n ti fún wa. Àìmọye, ká bá ti sọ pé TK lọ́wọ́ sí nǹkan kan, gbogbo ẹni tẹ́ bá ti lè dárúkọ láwọn ọ̀tọ̀kùlú, ẹ ti mọ̀ pé gbogbo wọn náà máa pèsè. Ìgbà tá a ṣe pre-festival, ó jọ wá lójú. Kódà àwọn gan sọ pé a máa ti ṣe festival báyìí. Pre-festival máa ti di festival, àti ṣe festival. Inú mi dẹ̀ dùn bí àwọn èèyàn wa bọ́n ṣe jáde, àtàwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà, pé àṣà wa rèé, a gbọ́dọ̀ gbé lárugẹ. Bí ìgbà tó jẹ́ pé nǹkan tán ti ń retí, ṣùgbọ́n kò sí avenue, platform for them to express themselves láti gbé síta. So ẹ ṣé gan ni ọ̀gbẹ́ni Tóbi. Ṣé wàá rí ibi tá a wá dé yìí, ẹ ti ń sọ bẹ́ẹ̀ ṣe ń ran àwùjọ lọ́wọ́ nípasẹ̀ àjọ ti Àṣàní Àdùkẹ́ Foundation. Aṣọ àdìrẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn míì máa ń pè mí, wọ́n ní aṣọ àdìrẹ ò mà ní ọyá kan bá yín sọ̀rọ̀. Aṣọ àdìrẹ ilẹ̀ wa, àwọn tó wà lókè òkun wọ́n nífẹ̀ẹ́ gan o, kódà wọ́n fẹ́ẹ̀ tún mọ iye ẹ̀jà àwọn tó wà nílé lọ. Báwo náà ṣe lè ríra? Ìyẹn mà jẹ́ kékeré. Níbi tí adé dúró báyìí, tẹ́ ẹ bá kàn tẹ Àṣàní Àdùkẹ́ Foundation lórí ayélujára, á ṣí ṣọ́ọ̀bù wa gan fún yín. A ti tẹ láti ibikíbi tẹ́ ẹ bá wà ọ, láti Amẹ́ríkà, tẹ́ bá ti balẹ̀ ní Muritala Muhammed, tẹ́ bá ti tẹ amúnimọ̀nà the GPRS, tẹ́ ẹ ti tẹ Àṣàní Àdùkẹ́ Foundation, ó kàn máa ní ẹ̀yà sọ́tún, ẹ̀yà sósì,
ẹ máa lọ ẹ lẹ ẹ ti ẹ débi máa tẹ́ lọ ẹ lọ. sòsé Bẹ́ẹ̀ ni Sòsé house B127 Olómore housing estate Olómore Abẹ́òkúta. Yàtọ̀ wá sí yẹn bá a ṣe wà yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú pé gbogbo àwọn olólùfẹ́ Bembeyeke àti rí ẹ̀kúnwọ́ tán ti pè wá tán ti bá wa ná lórí pé kánkàn pé nọ́mbà wa 08034720409. ẹ bá ti pe nọ́mbà yẹn ìdí náà ló máa já sí Àṣàní àti Àdùkẹ́ Foundation. bọ̀ ẹ fẹ́ mọ̀ nípa gbogbo àwọn ètò tá à ń ṣe tẹ́ bá kàn ti tẹ Àṣàní and Àdùkẹ́ Foundation á ti tẹ gbogbo ètò yẹn kẹ́kàn máa mú ìtẹ́ ìfẹ́ ń bẹ̀ kẹ́ máa wò kẹ́sì máa bá wa ká lọ. Àdúpẹ́ gan. àwọn tó wà lókè òkun náà ẹ lè bá wọn kó ránṣẹ́. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe bá wọn kan kó ránṣẹ́ ńgbà kan. ó rọrùn lórí ká sọ lórí aago ká yàwòrán ránṣẹ́ ká mú wọn rin inú kíní èwo lẹ fẹ́ ṣe léyìí ẹ mú tọ̀hún ẹ mú tán bá dẹ̀ ti sọ wọ́n ti fún wa ní àdírẹ́sì wọn àwọn tí a ti bá dòwò pọ̀ wọ́n lè ṣe ìjẹ́rìísí àdọ́dọ̀ wọn láàárín ọ̀sẹ̀ kan ó depend lé bọ́n ṣe fẹ́ sí ẹ bá fẹ́ kó yára bí láàárín ọjọ́ mẹ́ta a ní àwọn àjọ oríṣiríṣi DHL wà níbẹ̀ UPS wà níbẹ̀. kódà D-Fast Express Logistics gan wà níbẹ̀. ó láwọn tí wọ́n ti pè gan tó jẹ́ pé wọ́n sì ti rí ọjà wọn inú wọn kàn ń dùn lọ́tún lóṣù pé wọ́n ṣe gbára lé o D-Fast Express Logistics. bó ṣe rí nìyẹn so D-Fast Express Logistics ìyẹn náà tún wà níbẹ̀ tó jẹ́ pé lọ́wọ́ kan ó ti dọ́dọ̀ yín ẹ kàn pé wá kẹ́ sọ fún wa èyí tó wá tún dùn mọ́ mi nínú jù bẹ́ẹ̀ tá à ń ṣe ní Àṣàní and Àdùkẹ́ Foundation ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ fẹ́ ṣe nǹkan àwọn èèyàn tí ẹ̀ ń pè wá dáadáa a fẹ́ ṣàjọ̀dún a fẹ́ ṣe school reunion a fẹ́ ṣe old school kìnnì kan a fẹ́ ṣe eléyìí a máa ṣe àdìrẹ fún yín tó jẹ́ pé lórúkọ ẹgbẹ́ yín orúkọ ẹgbẹ́ yín ó lè wà lára aṣọ tí a fẹ́ tẹ̀ fún yín ìgbà tó jẹ́ pé àpilẹ̀ṣe ni ẹ lè sọ kọ́lọ̀ báyìí la fẹ́ àfẹ́ kọ́lọ̀ ilé la fẹ́ àpilẹ̀ṣe ni àṣẹ máa ṣe fún yín ẹ fẹ́ fi ṣe souvenir ni ẹ fẹ́ fi dáṣọ ẹgbẹ́ ni ẹ fẹ́ fi ṣaṣọ school ni kò sí ìtẹ̀lẹ̀ fi ṣe ẹ fẹ́ ṣe table cloth ni ẹ fẹ́ ṣe window blind kódà ẹ fẹ́ fi ṣe síìtì inú ọkọ̀ yín ẹ fẹ́ fi ṣe síìtì inú ọkọ̀ yín kí là lè fàdírẹ dá lára fún yín so ẹ fọkàn balẹ̀ tẹ bá dẹ̀ ní adẹ̀ ń fi àsìkò yìí náà sọ fún àwọn èèyàn wa tán wà ní diaspora ẹ̀yin náà lè bá wa dá sétò yìí pé okay Àṣàní and Àdùkẹ́ Foundation ọmọ 5 lèmi náà fẹ́ kẹ́ ẹ bá mi mo fẹ́ ṣe ẹ̀kúnwó fún ẹ bá kọ́ wọn ní ètò àdìrẹ àbí àwọn ẹgbẹ́ báyìí ní chọ́ọ̀chì wa àwọn ẹgbẹ́ obìnrin rere ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn a lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ bí ọlọ́sẹ̀ kan bí ọlọ́sẹ̀ méjì. àwọn ọkùnrin rere náà ń kọ́. àwọn ọkùnrin rere náà gbẹ̀yìn àwọn ọkùnrin rere náà a lè dá wọn lẹ́kọ̀ọ́ so à ń rọ àwọn èèyàn wa tán wà lókè òkun ẹ má dá iṣẹ́ yìí dá wa àwa ń di ilé mú fún yín ni tàbá rí àwọn tán ní ìfẹ́ sí àti kún wa lọ́wọ́ láti ṣe ìrànwọ́ fún àwọn ọ̀dọ́ àwọn obìnrin rere àtàwọn ọkùnrin rere láti kọ́ wọn ní iṣẹ́ àdìrẹ nọ́mbà yẹn kan náà lè máa pè 08034720409. tọ ẹ ṣeun ká tó máa lọ Second National Adire Festival oṣù kọkànlá yìí ni oṣù kọkànlá ọjọ́ 14. ọjọ́ 14. ìkarùndínlógún. ìkẹrìndínlógún ni a fọkàn sí ṣùgbọ́n a ṣì ń wò wọ́n ní wọ́n máa ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó bá ti jẹ́ wípé wọ́n máa ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní Saturday ọjọ́ 14 ó ṣeé ṣe kó jẹ́ wípé ọjọ́ 15 la máa dá ètò yẹn dúró sí ṣùgbọ́n ó ṣe kókó kí gbogbo àwọn tó bá fẹ́ jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ lórí àdìrẹ wọ́n gbọ́dọ̀ wá ṣe ìforúkọsílẹ̀ ní festival ọ̀pọ̀ èrò ló ń bọ̀ mo tètè dé mo ráyọ̀ mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí o àti sọ sílẹ̀ 100 ló máa forúkọ sílẹ̀ nínú 100 yẹn 50 la máa mú a máa kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ fún oṣù 3. ẹ ṣeun tó kò ní jù báyìí lọ ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Dr. Mrs. Adébóyèjọ tí wọ́n jẹ́ alákòóso àti olùdarí ATJ Textiles Àṣàní and Àdùkẹ́ Foundation ṣé mo gbà gẹ́gẹ́. ẹ gbà. tó ẹ ṣeun ẹ ṣeun gan ni tó Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi àdìrẹ yín ẹ jẹ́ rà á
ó ṣe pàtàkì, ó máa ń dá lọ́rùn èèyàn, kódà kì í ṣe kèrémí. Wọn ó kó ránṣẹ́ sí yín nílùú òyìnbó tẹ́ wà yẹn, ìrọ̀rùn ló bá dé. Àti pàápàá jùlọ ní second National Adire Festival, ẹ̀dínwó ọjà ó máa wà ní yanturu. Ẹ̀dínwó ọjà wà. Bẹ́ẹ̀ ni. Láwa sọ látàárọ̀. Ẹ̀dínwó ọjà wà ní yanturu. Ọ̀pọ̀lọpọ̀ ìgbàṣàlárugẹ, ijó, eré ìtàgé, ewì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi àdínkù yẹn, má dínkù bá ọjà táwọn èèyàn rà yẹn fẹ́ béèrè, ìyẹn iye tí wọ́n ó fi rà ni mo ń sọ. Àwọn tó wà lókè òkun tí wọ́n lè wálé lásìkò yẹn, ṣáwọn náà lè jàǹfààní bẹ́ẹ̀ ṣá? Ó yẹ kí n sọ o, this second National Adire Festival is going to be hybrid program. Gbogbo àwọn tán wà ní òkè òkun àtàwọn pàápàá àwọn olólùfẹ́ Bembeyeke, a máa fi àtẹ̀ránṣẹ́ wáyà tẹ̀ máa tẹ̀ tó jẹ́ pé bá a ṣe ń sọ, bá a ṣe ń jó, bá a ṣe ń ṣe lọ́jọ́ yẹn, kò síbikíbi tẹ́ wà, ẹ̀yin náà máa pẹ̀lú wa, ẹ máa rí ní kétékété, ẹ máa lè dá sétò. Àwọn tán bá fẹ́ jẹ àǹfààní ẹ̀dínwó festival yìí, a tì í síwájú fún àwọn tán wà lókè òkun ni, òkun ṣe fáwọn tán wà nílẹ̀ yìí o. Ọ̀sẹ̀ kan lẹ́yìn tá a bá parí festival, ẹ̀dínwó yìí á ṣì wà fáwọn tòkè òkun. Ẹ jẹ́ n pàtẹ́wọ́ fún yín, ẹ ń gbà táwọn èèyàn rò. Tó ẹ ṣeun o, ẹ̀yin èèyàn wa rí pé àsìkò gan leléyìí tó yẹ kẹ́ ẹ ṣe ohun táwọn olóyìnbó ń pè ní grab your copy now. So àwa ní pé ń copy, grab your adire now. Ẹ ṣeun o, Tóbi Fásùgbà lórúkọ mi, Bembeyeke lẹ̀ ń pè mí gẹ́gẹ́ bí aṣojú National Adire. Ẹ má gbàgbé iléeṣẹ́ tí ń talẹ̀ tí ń talé òun, tẹ́ ẹ sì mọ̀ wípé kì í kàn ṣe pé wọ́n ń talẹ̀ wọ́n ń talé nìkan. Ọ̀rọ̀ bá ṣe máa rú oúnjẹ láwùjọ wa náà ká wọn lára débi pé ẹ lè ralẹ̀, tẹ́ ẹ bá tún wá ralẹ̀ tán ẹ tún máa wá rówó látòrí ilẹ̀ tẹ́ ẹ rà. Ẹ rí i pé iléeṣẹ́ real estate wo ni tún ṣerú ẹ rí i pé yà lára ọ̀tọ̀, bẹ́ẹ̀ bá ralẹ̀ ẹ tún máa rówó látòrí ilẹ̀ tẹ́ ẹ tún rà. Báwo náà ṣe ń ṣe nípa iṣẹ́ oko ni, bẹ́yìn bá wà lókè òkun gan tẹ́ ẹ ráàyè ṣe, ọ̀rọ̀ àjọsọ wà pẹ̀lú àwọn ìlànà àtẹ̀lé, lẹ́ẹ̀bára lẹ̀ lẹ́tùn máa gbowó látòrí ilẹ̀ náà. Ó yàtọ̀. Ẹ kàn sí wọn lónìí fún ọ̀pọ̀ àti ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kẹ́ ẹ sì máa bá wa nìṣó ní ìkànnì Bembeyeke. Ẹ máa wò ó, kẹ́ ẹ comment, kẹ́ ẹ dẹ̀ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bembeyeke. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú National Adire. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ National Adire gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀, kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gógó oúnjẹ ọjọ́ iwájú. Èyí tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí National Estate kó o fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílé òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní Alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí National Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí kìlómítà 42 Lagos-Ibadan Expressway opposite AP filling station, Mòwe, tàbí kí o pe 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lèyí o. Àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. National Adire real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. It's not limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. It's not lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. National Adire ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ National Adire real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó is not limited, you are too much o. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì.
òpàjẹ́ ò ní báyìí tí yín ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe, ẹ lọ subscribe sí Bembeyeke TV ìyẹn lórí YouTube, àbí kẹ́ lọ sí TikTok, kẹ́ lọ follow Bembeyeke comedy. Ẹ wò, ẹ yìn mí láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ káre, hehehehe.